A kú dédé àsìkò yìí. Mo kí wa nínú ilé aláyọ̀ yìí. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Láìpẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ ọmọ yín, àbúrò yín, Dr. Avis Abolade. Mo kí n kú kalẹ̀. Ẹ ti wá nǹkan fìdílé. Ẹ ti fìdílé nǹkan. Èmi lẹ́ mọ̀ rí. Ẹ̀yin náà ni màmá wa bá. Àìní rí mi mọ́. Ọlọ́run ní fi ṣàdánwò. Fún ẹnìkọ̀ọ̀kan wa. Ojú wa ò ní fọ́. Etí wa ò ní di. Kọlùkọlù. Kò ní kọlù wá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data. Èyíkéyìí ẹ̀bùn tẹ́ ń fún mi. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè. Bàbá mi dúpẹ́ fún yín. Ibi tẹ́ ti mówó náà, ẹni mú nù nira o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ mọ̀ mú owó ní owó ni. Ní ra owó. Àbúrò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Mo bẹ̀ yín, ẹ bá mi subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo mọ̀ lóore o. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, owó ò ní wọ́n, ọlọ́dẹ nìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun, ẹ má wò mí lásán. Ẹ̀yin tẹ́ ń share program mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, àkànlò ní mú yín lọ́wọ́, àmọ́ ẹ dákun, ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ share program mi. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣe àlàyé fún yín. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, 08039336675 tàbí 08053133142. Bákan náà ẹ lè pè mí sórí nọ́mbà 08146616371. Kò sí èyíkéyìí tẹ́ bá pè, èmi náà ni màá gbé. Ó mú wá fún wa lónìí, òun náà ni Agbo, Idakole àti aile fún àwa ọkùnrin ni o. Idakole àti aile. Kí la ń pè ní Idakole? Idakole ni ọkùnrin tí ò lè ṣẹgbẹ́sẹ̀ kan sùn lọ ni. Ṣé wá rí tí ara bá le, tí Idakole bá ń da èèyàn láàmú, orí ojú kan náà nìyẹn máa wà. Tí ara bá le, tí èèyàn ní Idakole, ojú kan náà nìyẹn máa wà. Èèyàn ní gbádùn ìyàwó wa àbí girlfriend wa, ò ní gbádùn wa bó ṣe yẹ kí ó gbádùn wa. Bá ti wá rí ìpèníjà báyìí, kí la máa lọ wá? Ẹ ká lọ wá egbò, sẹ́mi ewé tó wà lọ́wọ́ mi. Ẹ ti mọ̀, ẹ ti rí. Egbò àìkà, ewé àìkà ni. Egbò ewé la máa lọ wá. Egbò àìkà nìrí. Egbò àìkà, ewé ẹ̀ ló wà lọ́wọ́ mi. Ìwọ obìnrin tó wá ń pariwo pé ọkọ rẹ̀ ò lè súnmọ́ ẹ dáadáa, ọkọ rẹ̀ ò lè ṣe gbá, ọkọ ò lè ṣàwo. Ìwọ náà ló fà á, torí pé kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ náà ló wà. Ẹ dákun ẹ̀yin ìyá wa, ẹ má rojọ́ wa ká mọ́. Ẹ má rojọ́ wa ká mọ́. Balágbájá ò lè ṣe gbá, balágbájá ò lè ṣàwo mọ́. Ṣèbó ló ti ń ṣe fún ẹ tẹ́lẹ̀. Ṣèbó ló ti ń súnmọ́ ẹ tẹ́lẹ̀ tó ń gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ sì ni kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ náà ló wà. Ìwọ náà ló ṣokùnfà tí ọkọ rẹ̀ ò fi lè ṣe bó ṣe yẹ kó ṣe mọ́. Ẹ̀yin obìnrin, ẹ̀yin lẹ fà tí a fi ń ṣe ẹ̀kan tá a fi ń sùn lọ. Tẹ́lẹ̀ bá tẹ̀ fẹ́ insert kìíní ẹ̀ sínú ara yín, yóò bá wálẹ̀ padà. Ayé kọ́ o. Àwọn nǹkan tá a ti jẹ ni. Àwọn nǹkan tá a ń tẹnu wa jẹ àti nǹkan tá a ń tẹnu wa mu. Ẹni tí àwọn ẹlòmíì tí ó bá sí ọbẹ̀, tí magí ò bá sì pé 5 nínú ọbẹ̀, kò tíì sí ọbẹ̀. Tẹ́ bá gbóòórùn aroma ọbẹ̀ míì, ẹ fẹ́ lè máa fi aroma yẹn lásán, ẹ máa fi jẹ̀kọ. Gbogbo àwọn nǹkan nílẹ̀ nílé yìí, òun ló ń fa okùnfà tí àwọn ọkùnrin ò fi lè ṣe déédéé lọ́dọ̀ yín mọ́. Kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ máa lọ wá fún mi, ẹ máa lọ wá egbò àìkà àti egbò ewé tẹ́ wà lọ́wọ́ mi, ẹ̀wọ̀n lọ́wọ́ mi. Òun ló ń pè ní ewé sápó. Ewé sápó. Egbò sápó òun la máa wá àti egbò àìkà. Egbò sápó àti egbò àìkà.
àti egbò àsọfẹ́yẹjẹ. Òun náà lẹ̀ ń wò yìí, èso tó wà lórí ẹ̀ lélẹ̀. Egbò àsọfẹ́yẹjẹ yìí, òun náà ni àwọn àgbàlagbà ń pè ní dòdo. À ń pè ní dòdo. Tó ti yé yín, ó ní akọ, ó ní abo. Òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Egbò dòdo, àti kí n sọ pé egbò àsọfẹ́yẹjẹ, èyíkéyìí tẹ́ bá mọ̀ sí, ọ̀kan náà ni, èdè ló yàtọ̀ síra wọn. Egbò, á wá egbò ẹ̀, ìdọ̀tí kan wà lára egbò ẹ̀. Tá bá wà tán, ẹ jẹ́ ká fi ẹ̀yìn ọ̀bẹ ká fi há. Tó ti yé yín, ká fọ́ nù. Tá bá lè há, ẹ jẹ́ ká fọ́ nù dáadáa. Ó di egbò mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin, òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Á lọ wá egbò ọ̀súnsún. Egbò ọ̀súnsún, ṣé rí ewé yìí, ó máa ń so èso kan níjọ́un nílùú òkè. Èso yẹn a máa ń mú, à ń pè ní ọ̀mú ajá. Ó ti yé yín, ó ti yé yín bàbá mi. Òun lẹ̀ ń wò yìí. Ọ̀súnsún, a máa ń fi ẹgbà rẹ̀, a máa fi ń nà wá nígbà tá a wà kéékèèké, nígbà tá a bá fẹ́ sá ìgbọràn. Òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Egbò ọ̀súnsún, òun lẹ̀ ń wò yìí. Egbò igi yìí, òun lẹ̀ máa lọ wá. Ení, egbò ọ̀súnsún àti egbò dòdo, akọ dòdo, àti egbò sápó, àti egbò àìka. Pẹ̀lú, ó ti yé báyẹn, àti pándọ̀rọ̀, àti pándọ̀rọ̀. Pándọ̀rọ̀ á gé kéékèèké, a lè fi sínú ike 5 litre. Àgbo yìí, ẹ má jẹ́ ká fi ṣeré o. Egbò ọ̀súnsún, egbò sápó, pándọ̀rọ̀ àti egbò àìka pẹ̀lú gbàìngbàìn. Tó bá dọ̀dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra gbàìngbàìn, àti egbò ìpàtà. Ẹ má bínú, egbò àpáta. Egbò àpáta, ẹ dáríjì mí. Egbò sápó, gbàìngbàìn, egbò àpáta, àti pándọ̀rọ̀, egbò àìka. Ó ti yé báyẹn. Àìka ní, sápó ní, egbò sápó, egbò àsọfẹ́yẹjẹ, egbò ọ̀súnsún, egbò àpáta àti gbàìngbàìn pẹ̀lú pándọ̀rọ̀. Ẹ jẹ́ ká gé àwọn egbò kéékèèké, tí a ti gé wọn. Ẹ ká kó sínú ike, bí 5 litre ni àbí 2.5 litre, èyíkéyìí tó bá wù wá. Ẹ jẹ́ ká kó sí, tá ti kó síbẹ̀. Ẹ jẹ́ ká wá da omi àwọn àlùjànnú. Omi àwọn àlùjànnú, ẹ jẹ́ ká dà lé lórí. Bá ti wá da omi àwọn àlùjànnú lé lórí, lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ kí a máa lò. Kí la ń pè lómi àwọn àlùjànnú? Ó ti yé ẹ̀yin àgbàlagbà, torí pé ó ti yé yín. Omi àwọn àlùjànnú, kí la ń pè bẹ́ẹ̀ náà ni ọtí funfun. Fún àwọn tá bá mutí, ẹ jẹ́ ká fọtí kì í. Àwọn tá bá kí ń mutí, àwọn tá bá kí ń mu ọtí, ẹ jẹ́ ká fi omi kì í. Ẹ jẹ́ ká fomi kì í. A jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share àwọn program yìí, bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣe àlàyé fún yín. Ẹ má gbàgbé o, egbò ọ̀súnsún, egbò àsọfẹ́yẹjẹ, egbò sápó, egbò àìka, gbàìngbàìn àti gbàìngbàìn pẹ̀lú egbò àpáta. Egbò àpáta yẹn ò sí lárọ̀ọ́wọ́tó mi níbí báyìí. Mi ò bá fi hàn yín bí ó ṣe mọ. Ẹ jẹ́ kí n fi hàn yín àpáta. Ẹ jẹ́ kí n fi hàn yín bó ṣe mọ. Bó ṣe máa ń rí eléyìí, egbò àpáta ni. Bá dọ̀dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra egbò àpáta. Egbò àpáta. A ní rí jù báyìí lọ lórí ètò yìí. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín,
Orúkọ mi Dr. Aviz Abolade, ojú tẹ́ fún mi ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di, gbogbo ayé ò nílùú fún wájú, ire o, ó dìgbà kan náà.